sílẹ̀. Almaroof, ta ló dá wàhálà sílẹ̀? Ṣé kìí ṣe ìwà àti Ààrẹ òpìtàn kọ́ ni? Ààrẹ òpìtàn irọ́, òpìtàn yẹ̀yẹ́, màdàrú, tó jẹ́ pé ibi tó bá ti ń jẹ nìkan ló mọ̀. Bẹ́nu ẹ ṣe gùn tó nírọ́ pípa ẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ wo sísítà wa sọ̀rọ̀ jáde lórí Ààrẹ òpìtàn àti Ààrẹ Almaroof. Wọ́n sọ pẹrẹ pé ọ̀rọ̀ rẹ̀ wá lọ gbọ́ nǹkan tí sísítà wa ẹ̀kọ́ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa àwọn méjèèjì. Almaroof, ó bọ́ síta, òun fi Ṣàngó ṣépè, òun ṣépè, òun búra, òun ṣépè fẹ́nikẹ́ni tó bá tún sọ pé ta ló dá wàhálà sílẹ̀. Èpè ilá ni kì í má gàn rí. Ọmọ Ògún lèmi, ìwọ lè jọmọ Ṣàngó. Ṣé o dẹ̀ rí Ṣàngó ń jà títí kó wọlé alágbẹ̀dẹ? Torí fún kí ni ọwọ́ Ògún ni Ṣàngó ti gba iná tí Ṣàngó ń lò. So kò sí nǹkan tó bá ti lè jẹ́ tí Ṣàngó bá ti rí pé ọmọ Ògún leléyìí kò lè ever kọlù láyé. Irọ́ ló pa sí. Kán tó ì máa sọ pé nǹkan tí ìwọ fúnra rẹ̀ dá sílẹ̀, tó mọ̀ pé ìwọ fúnra rẹ̀ ló dá sílẹ̀, o tún bọ́ sí online, o bẹ̀rẹ̀ sí ní ṣépè fẹ́nikẹ́ni tó bá sọ wípé ìwọ ló dá sílẹ̀. Almaroof, ta ló dá wàhálà sílẹ̀? Ṣé kìí ṣe ìwà àti Ààrẹ òpìtàn kọ́ ni? Ààrẹ òpìtàn irọ́, òpìtàn yẹ̀yẹ́, màdàrú, tó jẹ́ pé ibi tó bá ti ń jẹ nìkan ló mọ̀. Bẹ́nu ẹ ṣe gùn tó nírọ́ pípa ẹ ṣe pọ̀ tó. Ṣé kò ṣẹ̀sín? Ṣé Ààrẹ òpìtàn ń gan òṣẹ̀sín? Ṣé Ààrẹ òpìtàn lè jáde síta? Ṣé Ààrẹ òpìtàn lè padà wá máa boost bíi ti tẹ́lẹ̀? Ta ló dá wàhálà sílẹ̀ bí ò ṣe ìwà àti Ààrẹ òpìtàn tẹjọ́ ń fún ara yín jẹ ní irọ́? A sọ fún yín, aṣọ irọ́ ò ń pẹ́ ya, àbòsí irọ́ ò ń pẹ́ tú. Ta ló kó gbogbo òṣì orí burúkú, ta ló kó wọ̀ wá dé? Ẹ̀yin ni àádẹ́sì máa sọ, ẹ̀yin méjèèjì ni ẹ̀dẹ̀ máa ṣẹ̀ sí ni, torí ìgbà tẹ́yin bá rò pé ẹ ti jogun omi, ẹ ti jogun osinmi, làwa ṣẹ̀ bẹ̀rẹ̀. Ọjọ́ kìíní àná mo pè Almaroof, mo sọ fún ẹ, mo ní ta bá jáde fún yín tán, mo ní ta bá jáde fún yín tán, mo lẹ́ẹ̀ní lè dúró wò, but wọ́n bìlífù pé bóyá ìjáde Facebook là ń sọ. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí ni, tó bá dénú ẹ̀ àdòdìdì. Ìwọ tó bá nídìí oògùn asthma, oògùn stroke, oògùn diabetes, hepatitis B, hepatitis C, kọ mẹ́sẹ̀jì mi. Ọ tó nídìí babaláwo tó wà òkè dáadáa, tó fẹ́ yẹ nǹkan wò, ọ tó fẹ́ ṣe àwọn nǹkan lóríṣiríṣi, kàn fún mi ní message request. A sọ fún yín gbà yẹn, ẹ̀ ń ṣẹnu bọ̀ bẹ́ẹ̀nù túlẹ̀ lẹ́dẹ̀ ìwà àtàrẹ. Ààrẹ ń pa ìtàn, ẹnu ẹ̀ ń rudù. Ààrẹ ń pa ìtàn báyìí, gbogbo ẹnu ẹ̀ ń ró. Ọ̀tọ̀ ní nǹkan tá a sọ ní 3 years ago, ọ̀tọ̀ nìtàn tó máa padà wá sọ lọ́dún yìí. Gbogbo ìwà tẹ́ ń wù bí olórí burúkú papọ̀ ń gbà yẹn, à ń sọ fún yín. O tún lórí láyà Almaroof, abó ti gbàgbé. Màá rán ẹ létí gbogbo fídíò tó ń ṣe. Kò sí fídíò tó ń ṣe Almaroof tí mi kì í rí, mo kàn ṣe bẹ́ẹ̀ ni pé mi ì rí ni mo ignore fídíò ẹ ni. Gbogbo bó ṣe pa àwọn ọmọ Ọ̀yọ́ síta. Ilẹ̀ bàbá yín ni ilẹ̀ bí yìí. Ilẹ̀ màmá yín ni. Ẹ má jẹ́ kán gbà lọ́wọ́ yín. Ọ̀yọ́ ló nílẹ̀, Ọ̀yọ́ ló lóko, Ọ̀yọ́ kílẹ̀ ní. Gbogbo nǹkan tẹ́ni ni Fúlàní ti gbà tán lọ́wọ́ yín, kò sí nǹkan tẹ́ni. Ẹ wá wo bí tẹ́ ẹ ti ṣẹ̀sín. Ẹ wá wo bólódùmarè ṣe pín ẹ̀ sí yẹn yánmayànma. Aláàgọ́ Ọ̀jágbadé, ó ti wà ní àkọọ́lẹ̀. Ó tẹ́ yín lọ́rùn, kò tẹ́ yín lọ́rùn, ọba méjì ti wà nílùú Ọ̀yọ́. Aláàfin ti dúró, Aláàgọ́ Ọ̀já ti dúró. Tó ẹ̀ bá já fi ibi ṣó lóore. Pálásì tẹ́ kọ́ pálásì sí àwọn wo ló ní? Ṣẹ́yìn lẹ́yìn Almaroof. Ibi tẹ́ kọ́ pálásì sí tẹ́ fi ṣe pálásì àti ìbálẹ̀ ní. Ṣẹ́yìn lẹ́ni. Adé tẹ́ ń lò, ṣẹ́yìn lẹ́ni. Ẹ rí pé gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé yín 419 ní láti ilẹ̀. 419 jìbìtì ni. Ẹ má kẹwọ́ sí wa lẹ́nu.
gbogbo ariwo tá ń pa ọ̀rọ̀ mi yàn Oòduà ló bí ọ̀rọ̀ mi yàn. Ibo l'Oòduà ti bí ọ̀rọ̀ mi yàn? Ògún ló bí ọ̀rọ̀ mi yàn. Ọmọ àlè lọ̀rọ̀ mi yàn jẹ́ nílé Odùduwà. Tẹ́ bá ti lọ́mọ atiro ni yín torí o bọ́ síta o bẹ̀rẹ̀ sí ní wá ń ṣẹ́ èpè, òun ṣẹ́ èpè orí burúkú, òun ṣẹ́ èpè rádaràda, àdé ń bá yín kíìpù ẹ̀, à ń bá yín kó pamọ́, ẹ̀dẹ̀ ń bìlífù pé bóyá ẹ mọ̀rọ̀ sọ, ọmọ atiro ni tó bá lè ṣèkan bàtà kan wálé fún ìyá ẹ̀, ó fẹ́ agbọ̀rọ̀ ni, àdé múná. Ọmọ àlè ni Ọ̀rànmíyàn jẹ́ nílé Odùduwà. Ògún ló bí Ọ̀rànmíyàn. Torí gbogbo bragada wọ́n dẹ̀ ní tọ́mọ àlè bá ti dàgbà nílé tílé bá ń tòrò, tọ́mọ àlè bá dàgbà ń bẹ̀ áskátà gbogbo ilé ni. Ọ̀rànmíyàn dàgbà sílé Odùduwà ní gbogbo ìwà tó ń wò yàtọ̀ sí ìwà tọ́ọ̀gì. Tẹ́ bá ti lọ́mọ atiro ní yín ká bá yín fọ́ lójú. Gbogbo ìwà tó ń wù kò yàtọ̀ sí ìwà tọ́ọ̀gì. Òun l'Odùduwà ṣe rán ní Bìní tó dé láti Bìní tó wá sílé Ọ̀yọ́ kó máa fa wàhálà kiri torí ẹ sọra yín da nǹkan pàtàkì. Ìtorí ọkàn bọ́ síta tó wá bẹ̀rẹ̀ sí ní ṣépè ipá àwọn tó bá tún sọ pé wọ́n ló dá sílẹ̀, òun ló tún ṣe wá padà gbóríkì lẹ́ni. Ta ló dá sílẹ̀? Sẹ́ni tó dá sílẹ̀ fún wa? No! Ẹni tó start wàhálà yìí tó lọ́mọ ẹrú ni onírìṣà tó ní àwọn ọmọ aládé ti dé, àwọn ọmọ aládé fẹ́ wá gbadé ó ti gbàgbé ni. Ta ló start ẹ̀? Ta ló gbé jáde online? Kó tó di ipa wá ń fúnra wa jẹ back to back. Ta ló pe àwọn ọmọ Ọ̀yọ́ àtàwọn ọmọ àlè Ọ̀yọ́, àwọn ọmọ Bìní tó ń sọra wọn dọmọ Ọ̀yọ́? Ta ló pè wọ́n jáde pé kán máa bọ̀ online? Kán wá bẹ̀rẹ̀ sí ní máa fún wọn back to back. Ẹ wo bí tó gbé yín dé. Ṣé ẹ padà sunkún? Mo gbàgbọ́ pé o ti sun ẹkún ọba àwọn ọba Ọ̀yọ́ Mèsì, àwọn ọba Àgọ́dọ̀yọ́, gbogbo wọn o ti sun ẹkún yẹn ní kọ̀rọ̀kún tó bọ́ síta torí o mọ̀ pé ó lè láǹdì síbẹ̀ yẹn. Àbí? Ó wá bọ́ síta, ó wá ń sọ pé Ọ̀yọ́ Mèsì nìkan ló ní ọba gidi inú wọn kinní kan. Ọ̀nbá ìjọba páálí, ọ̀nbá ìjọba toilet roll, wọ́n ṣàti bàbá gbadé náà. Táwọn bá dàgbà débi tágbà ń rè, tó ń bá wàjà, mo gbàgbọ́ pé wọ́n á ṣe accordingly bí Yorùbá àti kóòtù òjíire ṣe ń ṣe. Wọ́n á ṣe bọ́n ṣe ń ṣe, á dẹ̀ rí bóyá kó ṣe rí. Ó wá ń pariwo, ó wá ń ṣe àwọn ọmọ kóòtù òjíire. Ṣé wọ́n jẹ́ ọmọ kóòtù òjíire ni? Abó ti gbàgbé? Ọlọ́mọ ilẹ̀ Yorùbá ni ẹ́. Ó lẹ́yìn gangan ní Yorùbá. Àwa náà dẹ̀ dá padà fún ẹ pé ọmọ kóòtù òjíire ni wá. Kò yẹ kó túbọ̀ síta wá sọ pé ọmọ kóòtù òjíire ni ẹ́. Gbogbo nǹkan tó fẹnu sọ ṣó fẹnu kó jẹ ni. A ní kó sọ̀kalẹ̀ láti Amẹ́ríkà tó wà kó wá sí Nàìjíríà bíbáyìí. Kó wá dọ̀bálẹ̀ fọ́nìrìṣà. Kó mú bàbá ẹ̀ Ọ̀wọ́ Adé Aláàfin Ọ̀yọ́ dání kó dọ̀bálẹ̀ fọ́nìrìṣà. Kó jẹ́ kó yẹ pé bàbá ni bàbá máa jẹ́ ní ọ̀rọ̀ yóò dẹ̀ dùn mí. Ọ̀rọ̀ yín ò dùn mí rárá. Ta lọmọ àjọ náà? Bàbá lọmọ àjọ. Tọ́mọ ò bá jọ bàbá, àjọ yeye. Bẹ́ẹ̀ jọ̀rànmíyàn kalẹ̀ tún fẹ́ jọ. Bẹ́ẹ̀ jọ̀rànmíyàn talẹ̀ fẹ́ jọ. Ìwà jìbìtì, ìwà ojú kòkòrò, nǹkan oníkan ń pẹ́ lọ́wọ́ ẹni. Tó bá ti jẹ́ nǹkan oníkan ni, kò sí ọ̀nà tó lè gbé gbà títí tí kò lè last mọ́ ẹ lọ́wọ́. Ó máa padà jábọ́ mọ́ ẹ lọ́wọ́ ni. Nǹkan tó ń ṣẹ̀yìn Ọ̀yọ́ nìyẹn. Ọlọ́run bá yín mọ̀ ọmọ ó bá yín sún ọjọ́ ẹkún yín, ó sún sí àsìkò yìí ni. Ẹ̀dẹ̀ tí rí kankan o, torí ẹ̀ tí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí yín. Ẹ̀ tí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí yín, ẹ má gbàgbé o. Gáńdì Ògbómọ̀ṣọ́ sì tún máa jẹ chairman ọba kó tó kàn yín. Láti nọ́mbà 1 wọ́n dá yín padà sí nọ́mbà 3. Ẹ̀sìn ńlá
wọ́n dàlú yín sí méjì, wọ́n gbádé méjì, wọ́n Ọ̀yọ́ dá méjì, Aláàfin dúró lọ́wọ́ kan, Aláàgọ́ Ọ̀jà dúró lọ́tọ̀, ẹ̀ tí ì rí nǹkan kan. Wíwo tó bá mọ̀ pé ó nídìí oògùn ulcer, diabetes, oògùn rheumatism, anything kan tó bá ṣàtúnṣe nínú ara infection. Sunday Igboho kó má pè kí ìjọba sọ pé òun fi ọwọ́ lẹ̀ pé kí àwọn Àgbẹ̀kọ̀yà àbí àwọn kí lẹ ti ń porúkọ response tó ẹ̀ṣẹ̀ dálẹ̀ nísìn Àmọ̀tẹ́kùn kọ́ fún wọn ní power kọ́ reinforce wàláì tó bá pè mí máa jẹ́. ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà wa alágbára wà nílẹ̀ Yorùbá o. Tẹ́ bá mọ inú fídíò kan tí mo post láti mo ní tí ìjọba tán bá rìlíìsì àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, àwọn tán ti lágbára tán ti lè sọ́pọ́tì bàbá wa Olóyè Sunday Igboho, àwọn náà ti wà nílẹ̀ Yorùbá. Ẹ wo dàbá tẹ́ ń wò yìí, wọ́n ní tí Olóyè Sunday Igboho tán bá pè àwọn pé àwọn máa jẹ wọn lóhùn, pé tí ìjọba lè rìlíìsì pé kí àwọn ọmọ Yorùbá kan fèsì àwọn Fúlàní fún alára wọn pé wọ́n máa pa wọ́n kò nílẹ̀ Yorùbá. Ẹ wò ẹ wá lọ gbọ́ nǹkan tí bàbá yìí ẹ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ fẹ́ràn fọ́nrán ọ̀rọ̀ wọ́n sọ ọ̀rọ̀ nípa ìjọba ogun nǹkan tó ń lọ nílẹ̀ Yorùbá pé ìjọba mọ̀ nípa ẹ̀. Ẹ wò ẹ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ. Káàkiri nílẹ̀ Yorùbá àgàgà nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn nílùú Kwara ó jẹ́ nǹkan tó yẹ pé ó ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́kàn jẹ́ bí àwọn Fúlàní àwọn dẹrandẹran bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn lẹ́kún nílùú Kwara. Ṣùgbọ́n nǹkan tó tún múnú Yorùbá dùn díẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ni pé àtìgbà tí àwọn bàbá wa Olúbàdàn tó ti bá àwọn bàbá wa Tinubu sọ̀rọ̀ ní pé báànù tó fi sórí Sunday Igboho kó yọ kúrò torí Sunday Igboho ẹni tó ń jà fún àwọn ọmọ Yorùbá bàbá kí tiẹ̀ tó béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè ǹjẹ́ ṣé níbi tí ẹ ti ń jagun káàkiri ǹjẹ́ ṣé ẹ ti bá Sunday Igboho pàdé rí? láyé mi bá Sunday Igboho pàdé rí o. Wọn ò dẹ̀ mọ̀ yín. Ṣùgbọ́n PA ó gbé Ṣàgámù dáadáa ó mọ̀ mí PA mọ̀ mí mo mọ̀ PA. Sunday PA tẹ̀lé ń sọ yìí ṣọmọ irú agbára tí ẹ ní. Ó mọ díẹ̀ ń bẹ̀ kò ṣe pé ó mọ gbogbo ẹ̀ nítorí pé lásìkò tá à ń sọ yẹn àmọ̀ra bíi ìjà bíi ìjọ̀gbọ̀n náà la fi jọ mọ́ra. Ẹ fi pàdé. Bẹ́ẹ̀ ni ó ń gbé ní hospital road ní ibi tí local government wà nísìn níbi tí berry ground wà mo gbàgbé orúkọ àdúgbò yẹn area bẹ̀ ló ń gbé ńgbà yẹn ó ń gbé ní 2 bedroom flat kan bẹ́ẹ̀ ńgbà yẹn. PA Sunday Igboho. Bẹ́ẹ̀ ni lọ́dún yẹn lọ́hùn. N tí mo sọ yìí tó wà rí ni I'm talking to ẹ mọ̀ pé live mo wà. Bẹ́ẹ̀ so a máa gbọ́ mi tó bá wà báyìí lọ́dún náà lọ́hùn. So mo bá pàdé but èmi àti Sunday Igboho pàdé rí but èmi àti Ìbà Gani Adams is one of my mentors too. Bàbá mo ṣì ń bọ̀ wá bẹ́ẹ̀ yẹn torí ẹ fi yé wa pé OPC ní. Bẹ́ẹ̀ ni. Bàbá orí ibi Sunday Igboho yẹn mo tẹ̀ fẹ́ ká tiẹ̀ yànnà náà wọ́n ti yọ ban kúrò lórí Sunday Igboho. Bẹ́ẹ̀ ni. Àdẹ̀mọ́rú èèyàn tí Sunday Igboho jẹ́. Bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n bá pè yín ni pé kẹ́ darapọ̀ mọ́ wọn kẹ́ wá bá wọn jàjà kẹ́ bá wa gba Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn dẹrandẹran. Bàbá ǹjẹ́ ẹ ṣì nífẹ̀ẹ́ sí. Èmi ò yọgún jà o. Ẹ ṣì rẹ́dì. Ọmọ Yorùbá pọ́nbélé ni mí. Ẹ ṣì rẹ́dì. Sunday Igboho kó má pè kí ìjọba sọ pé òun fi ọwọ́ lẹ̀ pé kí àwọn Àgbẹ̀kọ̀yà àbí àwọn kí lẹ ti ń porúkọ response tó ẹ̀ṣẹ̀ dálẹ̀ nísìn Àmọ̀tẹ́kùn kọ́ fún wọn ní power kọ́ reinforce wàláì tó bá pè mí máa jẹ́. Ẹ ṣetán. Ìdí ni pé ọ̀dọ̀ àwọn àna mi níbi tẹ́yìn ń dárúkọ pé wọ́n fẹ́ pa wọ́n nù ń bẹ̀. Kwara. Ìlọrin inú agboolé ibi tí wọ́n ti pààyàn tí wúmà kan ń pariwo tó ń ké gan yẹn wúmà tó ń ké yẹn ọlọ́sùn báyìí. Bẹ́ẹ̀ni. Tí n bá wo orí fóònù mi ó ku ọ̀sẹ̀ kan tó máa fi ṣe ẹṣẹ́ tó ṣe mẹ́yìn mi àti wúmà yẹn sì jọ wà ní Ṣótúbọ̀ ní Ṣàgámù. Ìyẹn wúmà tó. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín táwa location. Gbọ́ mi wúmà tá à ń sọ yìí
èmi àti ẹ̀ sọ̀rọ̀ ọ̀sẹ̀ tí a jọ kúrò ní oko yẹn ọ̀sẹ̀ kejì ẹ̀ ni ó pariwo pé sórí social media pé wọ́n pa ọkọ òun. Ìlú tó ń sọ yẹn ìlú bàbá ìyàwó mi nìyẹn nílọrin ìyàwó mi yẹn wà nílé mi báyìí o on the 15 ó yẹ kó lọ sí wedding àbúrò ẹ̀ ọmọ àbúrò ẹ̀ kan ṣe wedding ó yẹ kó wà níbẹ̀ but kò lọ ìbá mi yẹn ṣẹ́rí tá bá ń sọ̀rọ̀ pé ká jagun Yorùbá ò fún ara wọn ní òtítọ́ ọ̀rọ̀ Yorùbá wọn ò fúnra wọn ní òtítọ́ ọ̀rọ̀ ọmọ Yorùbá rédíò ogun ṣùgbọ́n àwa Yorùbá là ń para wa. Kí ni ìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà? Ẹ ṣeun nígbà tí rẹ bá mọ̀ pé agbára báyìí mo ní tí mo fẹ́ fi ṣàánú fún ẹnìkejì ẹ tí ìwọ wá lọ lẹ́yìn tó lọ ń bà mí jẹ́ tó lọ ń sọ fún pẹ̀lú tó bá máa mọ agbára báyìí ló ń lò ẹjọ́ torí tọ́lọ́run ṣé tó bá di lọ́la máa fi agbára hàn ṣé máa tún àṣírí agbára ṣé bọ́mọ Yorùbá ẹgbẹ́ wa náà ló jẹ́ kán mú Sunday Igboho ṣé bọ́mọ Yorùbá ẹgbẹ́ wa náà ló mú Sunday Igboho àti Ìbà Gani Adams tó kẹ̀yìn wọn síra wọn àwa Yorùbá burú tí a bá fi inú kan ṣe inú kan tá a pa ọkàn wa pọ̀ sójú kan kí ló ń pè ní Fúlàní ẹ má jẹun kúrò tó yẹn jẹ o Ògún wà níbi tó Ògún wà agbára rí sì wà níbi tágbára wà ṣùgbọ́n àìṣòtítọ́ ni Ògún ò fi jẹ́ àìṣòtítọ́ ni agbára ò fi jà lẹ́ni ó ṣe ti gbéraga àwọn kan wà tó bá sọ pé kí ẹni tó bá nà kásí báyìí pé èmi ò máa kú ó máa kú agbára yẹn sì wà bá a ṣe ń sọ yìí láàrin ijọ́ méje tó bá ní ẹni máa kú ó máa kú nígbà tí mo wà lópc tá a bá ní nǹkan tá a máa ń ṣe sí ẹyin tá a bá hàn tún yẹn sí tán tá a sọ nǹkan tá a sọ sí tá a ṣe nǹkan tá a máa ṣe sí tán tá a bá sọ lu ilé báyìí ilé yẹn àgbà náà ni á wọlẹ̀ láì ṣe bọ́ǹbù. bẹ́ẹ̀ mo sọ fún yẹn á wọlẹ̀ agbára yẹn sì wà. Bàbá ẹ kó kíní ìjáde ẹ má jẹ́ kí ẹ pa wá. Bíjọba ò bá fún wa láyè báwo la ṣe fẹ́ jáde ẹ mọ̀rọ̀ òfin constitution Nàìjíríà ń burú ìgbà yẹn náà máa gbé jáde pé fẹ́ dà lúrù wọ́n á gbé jáde pé wọ́n fẹ́ gbàjọba ṣẹ́rí tí constitution Nàìjíríà bá gbà pé kí bàbá Tinubu kó gbé Àmọ̀tẹ́kùn kó fi mú kún sójà àtọlọ́pàá tó wà lẹ́gbẹ̀ẹ́ wàláì máa nominate ara mi pé ó yá mo rẹ́dì. Nìkan tó wà ńlẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gbéraga kọ́sà ṣẹ́rí ogun ni tàbá ṣe báyìí ibi tí ọwọ́ oníkálukú bá mọ ibẹ̀ lóògùn ẹ mọ èmi ò ṣe lóògùn mi ń ṣalágbára ṣùgbọ́n Ọlọ́run fún mi ní agbára kan pé yes pẹ̀lú ìgbàgbọ́ tí àkókò mi ò bá tó ẹ̀dá kan lè pa mí mọ̀ pé ká ṣe tààbò yẹn o bí wọn ò lè pìtàn mi rárá tàbá kò ní Àpápá Ajégúnlẹ̀ níwọ̀nba tí mo ṣe ní ọ̀hún tàbá wá sí Ìṣàgámù níwọ̀nba tí mo ṣe ń bẹ̀ wọ́n á ròyìn mi náà ọ̀pọ̀rọ̀ kágbọ́n afẹ́fẹ́ ló ń gbélé bàbá mi. Ẹ ṣe ògàn bàbá nípa ọ̀rọ̀ security bàbá wa rí àwọn èèyàn tó yẹ pé yes tí wọ́n bá nǹkan tí à ń ṣe lọ́jọ́ òní ìtọ́ bá pàdé tó nílò security bí wọ́n fẹ́ kẹ́ wá ṣọ́ bank ẹ fẹ́ ṣọ́ kẹ́ wá ṣọ́ iléeṣẹ́ kẹ́ wá bá wọn ṣọ́lé ǹjẹ́ ṣé àǹfààní yẹn ṣì wà ẹ sì lè ṣe. Ó wà gidi gan mo sọ fún yín bí lẹ́ẹ̀kan mo ní mo gba security company kan Sonic Bank Ecobank pàtẹ́nìyẹn mo ní àwọn a lot of ilé olówó important personnel sí mo ṣọ́ ilé wọn ní Ṣàgámù yẹn mi ò ṣọ́ rárá títì mẹ́jọ lèmi nìkan máa ń ṣọ́ lójúmọ́ lẹ́yìn yẹn mo ní àwọn companies bíi 4 ní Ṣàgámù yẹn náà tí mo ṣọ́ bí àdúgbò ṣe tó yìí bẹ́ẹ̀ni tí n bá fẹ́ ṣọ́ ibẹ̀ tí máa lọ nu ilé mi lọ sùn ó ní ta máa fi síbẹ̀ ẹgbẹ́ pé ó lè ja ẹrù wèrè rí aṣọ ara tí aáyán fi ń bora ẹgbẹ́ pé ìdá kan ó lè fún kó fi bora rí kò sẹ́dá tó máa jì ṣùgbọ́n tá a bá fi nǹkan ẹ̀ síbẹ̀ tá a bá yọ ilé ẹjọ́ kejì tó mọ́ bí èèyàn bá tó 2 million níbẹ̀ yẹn kò ní ta 1 naira tó bá ń tajà mẹ́ kò ní ta 1 naira oògùn agbára wà bàbá. Ẹ ṣe oògùn láti parí gbogbo ohun tí a ti wá ń sọ ní àtẹ̀kàn a tún rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ń sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams wọ́n ní bàbá ò ṣètò fún ilẹ̀ Yorùbá wọ́n ní gbogbo ibi tó yẹ kí bàbá jà sí gbogbo ibi tó yẹ kí bàbá sọ̀rọ̀ sí bàbá ò sọ̀rọ̀ síbẹ̀ wọ́n wá ní ìdí tí bàbá ò ṣe sọ ni pé gbogbo ìgbà tó yẹ pé owó ò tí ì tẹ bàbá lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ
wọ́n ní bàbá ń jà fikùnfikùn fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà tí bàbá ti wá ń bẹ̀rẹ̀ sí ń rówó lọ́tún lọ́sì tó dín pé yes owó ti ń dé látọ̀dọ̀ ìjọba sọ́dọ̀ wọn wọ́n ní gbogbo ibi tó yẹ kí bàbá ti sọ̀rọ̀ bàbá ò sọ̀rọ̀ mọ́ bàbá ṣé lóòótọ́ ni àti pé kí ló ṣẹlẹ̀ gangan kí ni ìdí tó yẹ pé OPC gan kí ni ìdí tó ṣe pín sí méjì OPC tẹ́lẹ̀ ẹyọ kan ni ó ti pín sí méjì nísìnyí ǹjẹ́ ṣé bí wọ́n ṣe pín sí méjì yìí ṣó lè jẹ́ kí iṣẹ́ wọn kó yọ kó jáde. ẹ ṣeun gan ṣẹ̀rí àkọ́kọ́ nípa ọ̀rọ̀ Ìbà Gani Adams bàbá nǹkan ẹyọkan ni màá sọ mo ti sọ síwájú tí ìjọba ò bá sọ pé rìn síbí tó easy òfin ìlú wa burú Gani Adams kò lè déédéé sọ pé ẹ ń pa Yorùbá ó yá ẹ̀yin Yorùbá ó yá ìdílé ẹjá lọ́jà wọ́n máa bà á lórúkọ jẹ́ jù báyìí lọ ni wọ́n máa sọ pé ó fẹ́ dàlúrú ni wọ́n máa ló fẹ́ bàlújẹ́ ni ká máa tún sọ pé àsìkò tí àwa Yorùbá tún wá wà ń bẹ̀ ṣé ń gẹ́tì mi ṣe rí rúmọ̀ oníkálukú láìkan tẹ wọ́n máa sọ ohun tí ojú wọn ò rí nílẹ̀ Yorùbá àwa Yorùbá burú gan ẹ gbọ́ wọn ni ó ti ń gbowó torí pé ó ń gbowó ló ṣe ń ṣe gbá ló ṣe ń ṣàwò ó tí o ọ́fíìsì oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ creative bí Sunday Igboho ṣe gbé tiẹ̀ jáde ó yàtọ̀ sí bí Gani Adams ṣe gbé tiẹ̀ jáde o ṣé ń gẹ́tì mi èmi tí mo sọ mo ti ṣiṣẹ́ fọlọ́ṣèlú rí mo ti gbowó fọlọ́ṣèlú mo ti ṣe bodyguard fọlọ́ṣèlú rí Ṣàgámù yìí lóríṣiríṣi ẹ jọ̀ọ́ kó wá di lọ́la kọ́lọ́run wá gbé mi sípò kan bí irú Sunday Igboho àbí Gani Adams kó wá rí pé mo ti ń dàgbà mo wá ń yógun jà kọ́ wá ní pé torí pé mo ti ń jẹ owó ìjọba torí ẹ̀ ni mi ò ṣe jà mọ́. orí bẹ́ẹ̀ Ọ̀túnba Gani Adams is a warrior Ìgbòho lọ́wọ́ ẹ̀rí o OPC lájọ́ ṣe lóòótọ́ o but mi ò súnmọ́ wọn gidi ìgbà tó máa fi tó àsìkò tí máa súnmọ́ wọn ní èmi àti mẹ́ńtọ̀ tèmi ọ̀gá tèmi ní Ìṣàgámù bàbá yẹn ti kú sí ìmúsọ lẹ́ẹ̀kan ìmọ́lẹ̀ àwọn àti Gani Adams jọ gírì wọ́n pàṣẹ lọ́dún náà lọ́hùn pé tí Gani Adams bá wọ Ìṣàgámù táwọn ò bá pa kọ́pọ̀ wọn lọ́mọ àlè bí ẹni ẹ̀ ṣe ní oògùn tó ẹni tí mo sọ yìí ó ní oògùn gidi eléegun ni tẹ bá ń gbọ́ ìjàgbá kan ìmọ́lẹ̀ kan ni forget me but mi ò ní play sentiment nípa pé torí pé àwọn àtọ̀gá mi wọ́n jọ ní gbólóhùn àsọ̀ lọ́dún náà lọ́hùn kí wá nítorí ẹ̀ kí wọ́n máa ba image ẹ̀jẹ̀ nísìn no tí ìjọba bá fi àṣẹ lẹ̀ pé Gani Adams o ìwọ ni aṣíwájú Yorùbá nísìnyí o mú Sunday Igboho mọ́ra o mú Làkàṣègbè mọ́ra mú Tàmẹ̀dù mọ́ra o ó yá ẹnìṣó mo fún yín ní àṣẹ wàláì Gani Adams àṣejù tí Yorùbá expect kó ṣe lọ Sunday Igboho àṣejù tí Yorùbá expect lọ ṣùgbọ́n ìjọba burú tíjọba ò bá fún ẹ ní àṣẹ gbogbo lọ ṣe nǹkan ó lè dá ṣe é tó má jẹ́ ká blame kọ́kọ́ náà àwọn alágbára wa nílẹ̀ Yorùbá o ìjọba ní gangan ní ká bá sọ̀rọ̀ tíjọba bá sọ pé yes ẹ bá mi dáàbò bo nǹkan báyìí àwọn Yorùbá rẹ́dì ohun tó ṣẹlẹ̀ nìyí. ẹ ṣeun gan-an bàbá tún ní àwọn ìbéèrè míì bàbá tún fẹ́ béèrè àtúntọ̀ yín wá bàbá láti parí gbogbo ohun tí a ti ń sọ wọ́n fẹ́ kí ẹ bá a dárúkọ iléeṣẹ́ yín fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó yẹ pé wọ́n máa bá nǹkan tí à ń ṣe lénìí tó pé wọ́n fẹ́ ṣọ́ ilé gẹ́gẹ́ bí mo ti ṣe wí wọ́n fẹ́ ṣọ́ ilé ìjọ torí ilé ìjọ sì àwọn náà ti ń gba security dáadáa wọ́n fẹ́ ṣọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ni bá wa dárúkọ bẹ́ẹ̀ni báwo lọ́tún ṣe lè kọ̀ sí ẹ̀yìn náà. well bó tiẹ̀ jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ mo stop anything security ṣùgbọ́n torí security tó ń bá fẹ́ ṣe nísìn pẹ̀lú òfin ni anáwó ọlọ́pàá nu anáwó ìjọba nu mi ò ṣe security bá mi bá ṣe mọ́ nsìn bí ṣe sọ tẹ́lẹ̀ mú ní orúkọ mi ni ọmọọba Adébáyọ̀ Ọládipúpọ̀ aka Soja I have a security company ẹgbẹ́ òkùnkùn tá à ń pariwo ta ló ní ẹgbẹ́ òkùnkùn
wọ́n fi gbogbo ẹnu sọ fún yín lónìí pé ìjọba ló ní ẹgbẹ́ òkùnkùn. ìjọba ló ní. Yes. Torí púpọ̀ nínú àwọn ìjọba wa nísìn ló ń lò wọ́n. Yes. And both. Look, ṣẹ́rí tí n bá kú lẹ́nu, àsìkò mi ti tó ni. Ẹ̀dá kọ̀ọ̀kan ló pa mí. Àwọn ọmọ tá à ń sọ yìí, kí ló ń fún wọn ní agbára jù? Ok, wọ́n mú ọmọ mi nísìn. Bọ́lọ̀ ṣe wá fún mi lágbára, àbí mo ṣe nẹ́sẹ̀ díẹ̀ níwọ̀nba. Wọ́n wá ti ọmọ mi sínú station. Mo wá débẹ̀, mo wá lọ identify ara mi. Wọ́n wá release ọmọ mi fún mi. Ẹ jọ̀ọ́ ṣerú ọmọ yẹn tó bá dúró dà ṣé kò ní ṣe jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tọmọ bá hùwà tí ò dáa, ẹ jẹ́ kí a ní kán bá wí. Tọmọ bá yẹ kó lọ sáàbù lẹ́wọ̀n kó lọ sáàbù lẹ́wọ̀n. Èyí tó bá yẹ kán pa. Ọmọ tó bá pààyàn ó dandan kán pa. Ṣùgbọ́n à ń torí pé bàbá mi náwó, àbí bàbá mi néèyàn, àbí bàbá mi jẹ́yàn, àbí bàbá mi jẹ́ ọ́físà. Màá mú bọ̀ bàbá mi máa lọ fi pa ọmọ kan. Wọ́n wá lu ẹsẹ̀ bàbá, wọ́n wá fọmọ náà lẹ̀. Ẹ̀yin ni ṣètò ọmọ yẹn ni ẹ̀ẹ́dínà àbẹ́ ti ran ọmọ yẹn kó tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ ni. Òun mo fi sọ pé owó ìjọba ló pọ̀ sí. Tèmi yìí ò bá ní opportunity láti jẹ́ ìjọba. Ọmọ tó bá ti hùwà pé pààyàn, ẹni kan pa lẹ́sẹ̀kẹsẹ̀. Òfin ti máa dá nìyẹn. Tó bá pa, á dínkù. Ìwà aburú á dínkù nílùú. Ṣùgbọ́n mo ń wà tí ò dáa, ẹ fọwọ́ pọ̀n, ẹ mú kó nu sẹ́ẹ̀, ẹ mú padà sínú ilé. Ẹ̀yin dín náírà bẹ́ẹ̀ ti ní ẹni. Ìjọba wa ò tí ì ṣòfin débi wípé ó máa jẹ́ kí ìbẹ̀rù wà fún ìlú. Ọmọ òṣùṣù ń bú bàbá àgbàlagbà. Ẹ wá ní kírú ọmọ yẹn kó nọ́jọ́ ọ̀la. Ṣọ́mọ tó wà lọ́wọ́ bàbá yẹn ni. Mo jókòó báyìí nísìn. Ọmọ kan wá kọjá nísìn. Wọ́n ní àwọn orí mi ní ẹgbẹ́ ní oṣù yín sọ̀rùn. Máa wọ́n fún ni tó máa sìn dọ́jọ́ ayé ẹ̀ máa gbélé lọ́wọ́. Yes. Ẹ wá ní kírú ọmọ yẹn kó ṣe dáadáa lọ́jọ́ ọ̀la. Ọmọ burúkú àná ló ń di bàbá burúkú èèní. Ṣé get me? Ẹ jẹ́ kí a eradicate ìwà ìbàjẹ́ láti inú ilé wa. Láti ọmọ sí bàbá, bàbá sí ìyàwó, ìyàwó sí ọkọ, landlord sí tenant, ará àdúgbò sí baálé ilé sí bàbá ilé, bàbá ilé sí baálé àdúgbò. Tí a bá eradicate ìwà ìbàjẹ́, ìlú á mọ́. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọmọ mi hùwà tí ò dá wá ní àbá bẹ́ẹ̀ dẹ̀ ṣèyàn, ẹ jẹ́ ká foríjì. Tẹ́ ẹ bá foríjì irú ọmọ yẹn, á bàlújẹ́. Á bà orúkọ bàbá tí ó ti ń protect látọdún bíi gbọ́n, á bà orúkọ yẹn jẹ́. Ìdí nìyẹn tẹ́mi sọ pé mi ò fọwọ́ sí kí ọmọ hùwà òkùnkùn, kọ́mọ bá wọn ṣẹgbẹ́ òkùnkùn. Kò sọ́nà ń bẹ̀. Ẹ ṣeun gan bàbá. Bàbá láfi parí gbogbo ohun tí a ti ń sọ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn. Fún gbogbo àwọn ènìyàn tó yẹ pé wọ́n wà níbẹ̀, tí wọ́n wá ń gbìyànjú, wọ́n fẹ́ jáde kúrò níbẹ̀, kí lẹ lérò pé wọ́n lè ṣe? Báwo lèèyàn ṣe lè fi ẹgbẹ́ òkùnkùn sílẹ̀? Tó bá ti yá wọn láti fi ẹgbẹ́ lẹ̀, wọ́n á fi sílẹ̀. Nítorí pé kò sí ẹni tó fọ́ọ̀sì wọn wọnú ẹ̀. Kán bá rẹ́dí àti kúrò nú ẹ̀, kán bá Elédùmarè sọ̀rọ̀, kán bá Ọlọ́run wọn sọ̀rọ̀, kán bá ọkàn wọn sọ̀rọ̀. Ó dàbí ẹni tó ń mu sìgá àbí tó ń mu gbó. Ẹ wá ilé ẹ̀fẹ́ ní kó fi sìgá lẹ̀ àbí kó fi gbó lẹ̀. Tí ò bá fi ilẹ̀, kò lè kú ònú ayé ẹ̀. Àfọwọ́fà ara wa ló pọ̀ sí. Àwa là ń fọwọ́ fa aburú sún ara wa. Tó téèyàn bá lóun fẹ́ fi nǹkan lẹ̀, tó bá ti determine inú ọkàn ẹ̀ pé this thing I will stop it, ó máa stop ẹ̀. Determination ló matters a lot. Determination. Bẹ́ẹ̀ni. Bàbá ṣùgbọ́n ìsọ̀rọ̀ kan fún mi. Ẹni pé nígbà tí ẹ̀yin náà fẹ́ filẹ̀, ẹni pé ó tó stage kan, àwọn ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ yín wọ́n bẹ̀rẹ̀ sí ń wá yín kiri. Kò sí rọ́nú ẹ̀, ṣùgbọ́n determination mi borí wọn. Báwo lẹ ṣe jàjà yẹn tẹ́ fi bọ́? Ọlọ́run ni kò ń ṣe mí. Ọlọ́run ni. Nígbà tí wọ́n fèsì mi, tí wọ́n bá mi sọ tí mo ní mi ò ṣe mọ́sẹ̀. Wo lágbájá, wo tàmẹ̀dù, wo kíní, wo làkàṣègbè, wọ́n ti kú. Nígbà tí mo sọ bẹ́ẹ̀, inú àwọn tó wá bá mi, inú wọn náà yí padà. Inú àwọn tó wá bá mi, inú wọn ò yí padà. But today, ara àwọn tó yí padà, bó tẹ̀ jẹ́ pé inú wa ti kú, mo sì máa wá bí mẹ́rin kan tá a ṣe ń ríra tì náà. Tó dẹ̀ ṣe wà. Bàbá ẹ ṣeun. Yeah. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ, torí mo ti rí àwọn kan náà tó yẹ pé wọ́n ṣẹgbẹ́ òkùnkùn yìí. Wọ́n ní nígbà tó tó àsìkò tó yẹ pé àwọn náà rò pé àwọn náà fẹ́ filẹ̀,
wọn ò jẹ́ káwọn sinmi kódà wọ́n kúrò ní agbègbè táwọn ń gbé wọ́n lọ lùbòmíì bàbá ǹjẹ́ ṣé fún àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá lórí ọ̀fẹ́ láti tẹsẹ̀ ilé ìbọ̀ bí ìgbà pé kọ́ lọ ṣọ́nà kọ́ bá wòlíì bóyá kọ́ ṣiṣẹ́ ìkórìíra sí wọn lára tó pé tí àwọn ènìyàn bá dé wọ́n kọ̀ kórìíra wọn ǹjẹ́ ṣé nǹkan ẹ̀ ṣó nítumọ̀ ṣó yẹ kí ó tó bẹ́ẹ̀ kọ́ tó ṣe bẹ́ẹ̀ àbí ó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀. tí ò bá pààyàn rí ó wà easy láti kúrò nínú ẹ̀. tí kò bá pààyàn rí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti pààyàn rí ẹ̀jẹ̀ yẹn máa béèrè o kò sí bó ṣe lè ṣe ó máa béèrè. kódà tó bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run ọba ńkọ́. bàbá a máa ń sọ pé a máa ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run gbogbo wa nígbàgbọ́ pé Ọlọ́run dáríjì wa. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ṣé n tó ṣe ṣó lè ṣe é gbàgbé. Yorùbá máa ń lọ ń bọ̀ wọ́n pa òwe kan ẹ̀ nígbà wọn yẹn pa. wọ́n ní imí tíntín létí àwo gbẹ̀gìrì tó o bá nu imí yẹn kúrò ṣé ìtọkàn ẹ máa kúrò nù ẹ̀. ìgbàkigbà tó bá ti rántí ká ìgbẹ́dẹ̀ yìí kíní yìí o ẹ̀rí ọkàn máa ìdọ̀tí inú yẹn máa nǹkan ẹ máa irritate ẹ wàá gbélẹ̀ ò ní fẹ́ jẹ́ mọ́. bí ọ̀rọ̀ cultism ẹni tó ti pààyàn tó ti lead front tó lọ pààyàn ẹ̀jẹ̀ yẹn máa béèrè. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè pé bóyá kán ṣáájò àbí nǹkan kan ẹran kórìíra ò ní pé kán fi sílẹ̀ lẹ́yìn kan ṣe àjò ìmójúkúrò pé kán bá rí kán mójú kúrò irú yẹn wà pọ̀ pé kán ṣe ẹran kórìíra owó gan á kórìíra ẹ̀ ayé á kórìíra ẹ̀ tọ́ bá dẹ̀ ti ń kórìíra èèyàn ńkọ́ ó ti dòkú nìyẹn Ọlọ́run má jẹ́ kán kórìíra wa. àmì àṣẹ Ọlọ́run ẹ ṣe bàbá ẹ ṣeun gan àwọn bíi tí ẹ mẹ́nu bà nínú ọ̀rọ̀ ayé yín tí ẹ dẹ̀ bá wa sọ bàbá ó jẹ́ nǹkan tó yẹ pé yes mo mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá wò wọ́n á rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé bẹ́yìn náà ti ṣe sọ̀rọ̀ pẹ̀lú experience yín mo mọ̀ pé yes àwọn èèyàn akẹ́kọ̀ọ́ láti bẹ̀. ṣùgbọ́n bàbá ká tún tẹ̀síwájú torí nínú àwọn nǹkan tí ẹ ṣàlàyé fún wa pé ẹ ti ṣe ọlọ́dẹ rí dáadáa nínú ìgbà tí ẹ ṣe ọlọ́dẹ kódà ẹ tútù rí àwọn nǹkan tó yẹ pé yes tí àwọn àjọ̀nú fi ta yín lọ́rẹ. bàbá nígbà tó máa ta yín lọ́rẹ yìí ẹ rí àwọn nǹkan yìí tí nǹkan yẹn jábọ́ ṣé ẹ̀yin gan fúnra yín ṣé ẹ wẹjú ni ẹ fi rí pé nǹkan jábọ́ sílẹ̀ àbí báwo nìkan yẹn ṣe ṣẹlẹ̀ gangan. ẹ ṣeun gan tí àlùjọ̀nú bá fẹ́ fún yín ní nǹkan tí ò bá fẹ́ fún yín ẹ lè rí ọ̀rọ̀ wíwẹjú ọ̀tọ̀ tí wọ́n bá fẹ́ fún yín ní nǹkan tó bá fẹ́ kẹ́ rí ẹ máa rí tó wọ́n bá fẹ́ kẹ́ rí ẹ ní rí ẹ̀yin tó fẹ́ fún yín wọ́n máa fẹ́ kẹ́ rí bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ wíwẹjú kò ṣe wíwẹjú ṣàṣà ni ọlọ́dẹ tó jẹ́ ògbójú ọlọ́dẹ tí ò wẹjú. bàbá dórí ibẹ̀ ká ṣẹ́gi díbẹ̀ ṣàṣà ni ọlọ́dẹ tó jẹ́ ògbójú ọlọ́dẹ tí ò wẹjú. nítorí pé abàmì ni àwọn ẹran tá à ń bá pàdé nùgbó oríṣiríṣi àlùjọ̀nú là ń bá pàdé lọ́sàn-án ó ní àwọn tó ń rìn lọ́sàn-án báyìí tó ń forí rìn lọ́sàn-án báyìí tẹ́yìn ò lè rí táwa lè rí ó ní àwọn ọjà míì tó yẹ pé ẹsẹ̀ bá wọnú ọjà míì báyìí àwọn òkú ló ń ná ó ní míì tó yẹ pé bẹ́ẹ̀ ẹsẹ̀ máa rí wọn tó máa sorí kodò báyìí tó máa gbọ́mọ pọ̀ lẹ́yìn tó máa rìn tẹ́ẹ̀dẹ̀ ní rí wọn tẹ́ẹ̀ ní mọ̀ ẹ̀rẹ̀ jẹ́ máa fẹ̀gbẹ́ gbára yẹ ẹ̀ ní mọ̀ àwọn ẹran míì máa change dèèyàn wọn máa wọnú ọjà wá rajà ọ̀rọ̀ fíìmù kọ́ ọ̀rọ̀ táwa ti rírí ni ànígbà míì èmi fúnra ara mi mi ò ń gẹ́ta ara mi torí ẹ̀ ni mo ṣe ń mu ọtí gbogbo ìgbà àwọn ẹlòmíì máa ń wò pé ó sọjà máa ń mutí gan then kò ọtí òun pa ọtí òun pa yín pé máa kọ́kọ́ ọtí mu burúkutu mo fi kọ́tí mu burúkutu lẹ́yìn burúkutu mo fi ẹ̀sìn ní fi ṣìnáàpù bàbá mi kan wà ní Ṣàgámù ìbà bàbá olórí kìnnà ọmọkùn wọ́n máa ń pè bàbá yẹn ní bàbá olórí kìnnà tí ọba bá kú àbí olóyè kan kú wọ́n máa ń gbé òòṣà yẹn jáde bàbá yẹn ló tírèènì ẹ̀mí àwọn ojú mi ti rí ọbẹ̀ bá dé Ṣàgámù ẹ̀ bá béèrè ó sójà wọ́n á sọ fún yín pa ìgbésí ayé mi èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ federal government gbé mi fún wanted nínú ìlú Ṣàgámù yìí náà ni
ọlọ́dẹ náà la lọ ṣe bẹ́ẹ̀ ni ọlọ́dẹ la lọ ṣe ní Shangisha Magodo Estate lọ́dún yẹn táwọn olè bá fẹ́ wá rọ́ọ̀bù nílùú yẹn wọ́n máa ń sọ fún wọn pé àwọn ń bọ̀ ní aago 6 ìrọ̀lẹ́ o wọ́n máa wá láago 6 ìrọ̀lẹ́ wọn á rọ́ọ̀bù. ìyẹn ní Shangisha yẹn. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo sọ fún yín gbogbo tí mo sọ fún yín nípa ọdẹ àbí nípa vigilante ẹ lọ Ṣàgámù kẹ́ lọ confam ẹ kò sí rọ́nú ẹ ẹ lọ sí Makun kẹ́ béèrè Makun Palace kẹ́ béèrè àwọn vigilante tó wà bẹ́ẹ̀ ní ẹjọ́ èèyàn kan pa irọ́ kan fáwọn yín o mo ṣe iṣẹ́ kan ní ìlú yẹn iṣẹ́ méjì ni tó mi Ìkòròdú Ṣàgámù kò ṣe iṣẹ́ kékeré nínú ọlọ́dẹ àkọ́kọ́ ni ìyẹlé tí mo sọ ti Shangisha yìí engineer Oyewole is the supervising is the caretaker chairman local government ní ọdún náà lọ́hùn tí wọ́n ní àwọn olè ń disturb Magodo Estate àwọn ń ṣe caretaker chairman bí Magodo náà ń gbé ọmọ ìlú Ìṣàgámù ni wọ́n jẹ́ wọ́n wá ní wọ́n ní the security vigilante pé wọ́n máa ń gbọ́ pa vigilante Ìṣàgámù ó máa ń dẹ́rù bá àwọn èèyàn wọ́n wá pè mí lọ́dún náà lọ àwọn èèyàn tó wá lọ gbéṣẹ́ yẹn fún wọn ní àwọn ò lè ṣiṣẹ́ yìí o ọ̀rẹ́ mi tí mo sọ pé olóyè yẹn ìyẹn ló wá dáhùn pé oníyàn kan ó sojà ó máa gbaṣẹ́ yẹn mo dẹ̀ náwọn tíìmù OPC tí mo kó jọ Ṣínà Ṣẹ́gun Fatai Raimi àwọn bíi méje ń gbà yẹn àwa gbọ́ wọ́n wá invite mi fún iṣẹ́ yẹn mo dẹ̀ gba iṣẹ́ náà wọ́n san 80,000 fún wa lóṣù lójú oṣù kan lọ́tà bí operate ìlú yẹn o ọ̀rọ̀ tí mò ń sọ ṣe ìkànnì kéré o police station Shangisha àjọ jà síra wa ọ̀rọ̀ tí mò ń sọ yìí lọ́dún náà lọ́hùn. kí ló fàjà bàbá. ẹ ṣeun nígbà tá a dé ìlú yẹn wọ́n invite gbogbo àwọn baálẹ̀ wọ́n ní baálẹ̀ ìlú yẹn wọ́n invite àwọn landlords a ṣe meeting pẹ̀lú wọn. ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo sun eléwé ẹran fún 14 days. wọ́n wá introduce wa sí àwọn landlords pé àwọn tí kọ́ àwọn vigilante wá láti Ṣàgámù pé so kọ́ mọ̀ wá àwa fún wọn lófin ìlú yẹn ẹjọ́ ní estate yìí o aago 9 alẹ́ aago 10 alẹ́ la máa bẹ̀rẹ̀ a máa dé ní aago 9 alẹ́ la máa bẹ̀rẹ̀ vigilante wa o oníkálukú wà níwájú ilé ẹ̀ no parading tó bá ti di 12 gẹ́gẹ́ anybody tá bá ti mú àmàdá sẹ̀ríà fún wọ́n dé agree wọ́n bá ètò àwa discussion adẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ìgbà tó dé ọ̀sẹ̀ kẹta òun lè wá rọ́ọ̀bù àtàkò lè tíjà ti wá pẹ̀lú àwọn ọlọ́pàá ní lórúkọ náà àtàkò lè tí ó ń sọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ tí mò ń sọ yìí 2021 wọ́n gbé mi sínú newspaper gbogbo aṣọ tí mo wà àti ìbọn mi ọta àbọn cartridge mo gbé bẹ́ẹ̀tì ẹ̀ báyìí mo gbé kan cross báyìí ẹ bá rí mi tí Rambo lẹ́ máa pè mí nígbà tí mo ń ṣiṣẹ́ ní Ìṣàgámù àti vigilante àtàkà àwọn olè yẹn ìbọn wa méjì fọ́ cartridge là ń lò then aṣáàmú olè bíi méjì balẹ̀ after 6 nírọ̀lẹ́ ni wọ́n wá rọ́ọ̀b wọ́n wá ń pa wá ṣe wá ń Ṣàgámù àṣẹ ń gbé mọ́tò a máa ń ní bọ́ọ̀sì tá a máa ń fi lọ tá a máa fi ń bọ̀ àwa wọ ìlú yẹn wa àtàkì wọn látẹnu gate láti àtàkì wọn àti jọ ń po ìjà wọn àpárá kan náà ọmọ mi àmú méjì balẹ̀ lọ́dún náà lọ nígbà tó di lóru baálẹ̀ ránṣẹ́ sí wa wípé n tó ṣẹlẹ̀ wípé ká take it easy ìbọn wa tó fọ́ wọ́n máa fún wa lówó ẹ̀ ìgbà àkọ́kọ́ bàbá aṣá sọ̀rọ̀ rọ́pọ̀ nígbà tó máa di nǹkan bí after 6 to 7 láàárọ̀ tá fẹ́ máa lọ ilé ní interchange láti yà sí Ṣàgámù làwọn ọlọ́pàá mobile police dára dúró wọ́n arrest wa kó lè ní wa wọ́n arrest yín kó lè ní wa wọ́n ti gbọ́ information láti inú Shangisha yẹn wọ́n ti rédíò pé olè ní wa kán search mọ́tò àwọn search mọ́tò wọn bá bọn ibi tá tọ́jú bọn sí tó bá wẹjú olè mọ́ pé bọn wà mẹ́ a dẹ̀ máa ń fi mọ́tò yẹn bá ti close bẹ́ẹ̀ nídàájí a máa ń fi kó èrò ní gbága a máa fi kó èrò wá sí Ṣàgámù owó tá a bá pamẹ́ la máa fi ń rẹpọ̀ sí mọ́tò tá a bá ń bọ̀ ní ìrọ̀lẹ́ a máa fi ń kó èrò láti express junction Ṣàgámù wá sí bẹ́gà báyìí máa ń kó èrò nìyẹn so wọ́n ṣàgbé wa gbàngbàngbàngbà àtàkì wọn wọ́n yìnbọn wọ́n fèsì wa pẹ̀lú bọn amúrọ̀bà dé àti pàpàpàpà
Ọlọ́run tọ́jú wa níjọ́ yẹn òkun jẹ́ ìbọn ọ̀ràn kankan náà àwọn ọmọ mi kò ràn mí náà àwọn boys mi fẹ́ release ìbọn mi ní ẹ take it easy èmi dẹ̀ ní commandant no nígbà yẹn mo ti jẹ́ bàbá Oòduà ní OPC wọ́n á sọ fún àwọn boys mi pé kọ́ máa yìnbọn ìjọba ni wọ́n ajá bá wọn sọ̀rọ̀ àwa challenge wọn pé OPC ni wá then vigilante ni wá ní Ṣàgámù wọ́n béèrè ID card méjì ayọ́ jáde security ni wá ní Magodo Estate Sangisha àìṣe close là ń bọ̀ nílé wọ́n bá fà á wọ́n gbé wa dé police station Ṣàgámù police station wọ́n investigate wọ́n ṣe gbá wọn lọ sọ́dọ̀ àwọn vigilante wa oníkan vigilante òfin bàbá yẹn sójà ní commandant wọ́n ní àwọn ò mọ̀ wá makun la wà lóòótọ́ wọ́n ní makun vigilante ni wa bá ṣe ń sọ vigilante head of vigilante wa bàbá Ajáde wa ìyẹn wá ní makun ó wá sí station ó lóun mọ̀ wá àwọn tó gbé contract wọn ní àwọn làwọn gbéṣẹ́ fún wa láfi lọ sí Magodo Estate pé ọlọ́dẹ ni wá lóòótọ́ ìjọba ọgbà wọn gbé wa ó di eléwé ẹran ọ̀rọ̀ tí mò ń sọ ń ṣẹ̀rọ̀ kékeré 2021 àfà ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta àgbà tó di ìjọ kẹrin nínú German set tán tì wá mọ́ àti fẹ́ẹ̀ lù wọ́n pa ń bẹ̀ ìlú àtàwọn boys mi ajá gidi gan n tó ṣẹlẹ̀ sí mi mò ń sọ o ọ̀rọ̀ yóò ṣe é bò ó ńgbà tó yá wọ́n wá kó wa jáde ń bẹ̀ wọ́n náà fẹ́ lọ parade wa after 3 days wọ́n fẹ́ lọ parade wa pé ó lè ní wa a dẹ̀ pa ológbò kan lọ́dún yẹn náà ológbò ńlá ńlá yìnbọn fipá tó lè di pé nígbà tá a ti jàjà pẹ̀lú àwọn olè tán tá a ti ṣẹ́gun tó di ọwọ́ òru ní kọ́bí after 3 a pa ológbò yẹn náà ológbò yẹn pẹ̀lú nǹkan tó kó bá wa ológbò yẹn wà ní oyún àṣà àpá àṣà ológbò àgbà lápá ológbò àgbà bẹ́ẹ̀ni wọ́n gbé wa dé iléèwé ẹran pẹ̀lú ológbò yẹn wọ́n gbé mi báyìí papers TV station wọ́n gbé mi báyìí ni tán gbé mi gbàgàdà pé àwọn olè confam arm robber ìbọn tí òun ṣe tiwa wọ́n lé ẹ̀ sílẹ̀ báyìí wọ́n ní kó fi parade wa pé àwa la ní mi ò mórúkọ assistant commissioner of police nígbà yẹn tí wọ́n wà níbẹ̀ nígbà yẹn mi ò rántí orúkọ yẹn mọ́ wọ́n yẹn ní kó parade wa bá bẹ̀ sí ní pariwo bá nínú excuse me we are not an arm robber must some people just be parading us as an arm robber bí ọlọ́pàá ṣe ní wow arm robber speaking in English mo ní excuse me I'm not a non-entity I'm not a non-entity I'm not an illiterate we are with security agency called a vigilante in Ṣàgámù we support the motion of you policemen to kill the armed robbers and you are now parading us as an armed robber. Sípì yẹn wá gbọ́ lókè ọba ní ẹ́ẹ́sì ó yẹ pa kámẹ́rà yẹn wọ́n invite wọn wá sókè you talking come up officer bring him upstairs excuse me lọ́dún náà lọ́wọ́ wọ́n invite wọn lọ sókè wọ́n bá bẹ̀rẹ̀ sí ní béèrè kí ló ń ṣẹlẹ̀ ń bá narrate bí story ṣe rí níwájú ọlọ́àtẹ̀ lórí tébù yẹn petition tí wọ́n kọ láti Ṣàgámù bẹ́ẹ̀ni ó lé ní 200 pieces pé wọn gbọ́dọ̀ jẹ́ ká wálé ọkọ̀ pa wá sọ̀hún ni o pé ṣóhun nìkan ni láti Ṣàgámù bẹ́ẹ̀ ni torí ńgbà tí mo ṣe vigilante bẹ́ẹ̀ òkìkí mi kàn bàbá mo bá àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń ṣe vigilante ò bọ̀tọ̀ Ọlọ́run kẹ́ mi. bọ̀ àwọn vigilante ẹgbẹ́ yín ló ń kọ petition bẹ́ẹ̀ ni òun ṣe pé ará ìlú àwọn tó fin bẹ́ẹ̀ ni lọ́dún yẹn ọ̀rọ̀ tí mo sọ ìṣọ́ rẹ̀ kéré wọ́n padà lọ sí ibi tá a ti ń ṣiṣẹ́ wọ́n lọ ṣe investigation wọ́n arrest chairman local government caretaker chairman tí mo sọ yẹn wọ́n arrest máa yẹn ẹnjìnà Oyèwọlé lọ́dún náà lọ́hùn. ẹni tó gbéṣẹ́ Ṣàngíṣà yẹn fún yín. bẹ́ẹ̀ ni orí ilé wọn la máa ń tọ́jú bọ́ sí àwọn ló ń rọta fún àwa ń gbébọn. kéèsì yẹn ò ṣe kéèsì kékeré o a lọ kóòtù lórí ẹ̀ on the 15th njọ́ tó pé 15 days ní ibẹ̀ wọ́n rí fáwọn lọ sí court náà ti gba bail wa. kí n fẹ́ fàyọ ni pé àtìgbà yẹn mo ti ń fèsì problem ní Ṣàgámù. aṣá win kéèsì yẹn ṣá kéèsì yẹn bẹ́ẹ̀rì dè ní lẹ́yìn yẹn ìmí tún ṣẹlẹ̀ wọ́n tún gbé kéèsì mi wá wọ́n gbé contract mi wá láti inú after Sango bàbá yẹn police case yẹn ti wà ní police station Pelu police station wọn ò rí owó yẹn gbà bàbá yẹn wọ́n gbá bọ̀bọ̀ kan ní 419 owó yẹn worth 7 million lọ́dún yẹn lọ yẹn náà 2022 ó dà pé 2001 ní tó ṣẹlẹ̀ 2002 ní ilé ìṣẹ̀lẹ̀
lọ́dún náà lọ́hùn náà bá pè wọ́n bá tún gbé kéèsì yẹn wá sí Ṣàgámù pé àwọn fìjìláńtì yẹn bóyá ó lè bá wọn gbowó àǹtí ẹni yẹn wà ní Ṣàgámù ló wá fa kéèsì yẹn wá pé àwọn fìjìláńtì Ṣàgámù gbóná wọ́n bá gbé kéèsì yẹn wá wọ́n tún gbé wá sọ́fíìsì wa ní Makun vigilante office nígbà tó ń gbé wá èmi dẹ̀ jẹ́ àná sí ọba àná àbúrò ọba àná mo fẹ́ nílùú Ṣàgámù Yétúndé lórúkọ ọmọbìnrin yẹn ń jẹ́ ó bímọ obìnrin kan fún mi Dorcas lọ́dún yẹn lọ́hùn wọ́n bá ní wọ́n gbéṣẹ́ yẹn dé gbogbo wọn bá tún láwọn ò lè ṣiṣẹ́ yẹn àwọn kan bá dáhùn pé ó sójà ló lè ṣe ọba tó wá pè mí wọ́n tún gbéṣẹ́ yẹn dé mo ní kí lẹ fẹ́ wọ́n ní wọ́n ṣe máa mú máa yẹn láti ọ̀hún yẹn wá torí babaláwo ní eléégún ni bàbá yẹn ó dẹ̀ ní oògùn wọn náà àwọn ọlọ́pàá ti ń lọ ọbẹ̀ wọn ò rí mú police station Sango ti lọ wọn ò rí gbé police station Ògìjò police station mọ́lógìjò Kétu police station ti lọ ọbẹ̀ wọn ò rí gbé àwa padà lọ sí ìjọ tí mo wá gba iṣẹ́ yẹn mo wá ní mo fẹ́ lọ rí àwọn station tí wọ́n ti lọ kí n lọ gbọ́ information mo wá gbàbẹ̀ lọ mo identify ara mi as a vigilante láti Ṣàgámù wọ́n fún mi support pé kí n go ahead pé but àwọn ti gbìyànjú àwọn orí mú onímọ̀ àmọ́ bí tá a dó yẹn ti ṣiṣẹ́ fèmí rè o. Àdó tí ẹranko bẹ́ẹ̀ni tó fún yín yẹn. bẹ́ẹ̀ni mo dira mo gbọ̀hún lọ nígbà tí a máa fẹ́ dé ìlú yẹn mo disguise mi ò wọṣọ bíi vigilante àbí kankan aṣọ ara báyìí náà mo wọ̀ wọ́n sọ fún àwọn ọlọ́pàá yẹn pé kó change mọ́tò wọn àwọn agbé kabúkabú agbèwọ̀ ìlú yẹn bóyá mo lè dá ìlú yẹn mọ̀ mọ́ bí Àwórì ni wọ́n jẹ́ ń bẹ̀ ìlú yẹn bá àgbàlá yẹn tóbi gan débi pé tẹ bá drive mọ́tò bí mọ́tò 200 bá wọ bẹ̀ tírélà tó bá ń tàn ó lè tàn bàbá yẹn jókòó sórí àgbàntara báyìí ó relax ó níkùn kò wẹ̀wù ó wọ kẹ̀mbẹ̀ wá ṣe park mọ́lẹ̀ báyìí tí a bá fi wọlé báyìí wọ́n dẹ̀ ní tí a bá yẹn bá ti wọlé à nílè rí mú torí mi náà mo ṣe findings tó gbéra máa ṣílẹ̀kùn mọ́tò báyìí tí a bá yẹn dídé báyìí gbogbo wọlé báyìí mo kàn block ẹ̀ mẹ́nu ọ̀nà ni àbáyẹn bẹ̀rẹ̀ sí ní ju òun lẹ̀ mí náà ń bá sọ àjọ ń pò béèrè mo gbé àbáyẹn dé Ṣàgámù bàbá náà sùn pa báyìí mo gbé dé Ṣàgámù owó tí mo charge wọn yẹn wọ́n san owó iṣẹ́ mi fún mi 200,000 mo charge wọn dẹ̀ san owó iṣẹ́ mi fún mi but mission mi ni pé lọ gbé wá ó dẹ̀ gbé wá sí tó bá ti débí gbogbo iṣẹ́ tó kù sí ọwọ́ ọlọ́pàá àti vigilante wa lọ́fíìsì lẹ́mẹ̀ so mo ṣiṣẹ́ mi mọ́tò tí wọ́n gbà gbogbo àwọn tọ́jọ́ ṣe pọ́wọ́ náà wọ́n rí gbogbo wọn mú pẹ̀lú bàbá yẹn lẹ́yìn tẹ́mi tí mú bàbá yẹn gbogbo àwọn tó kùn ọ̀dọ̀ wọn gba mọ́tò yẹn ọ̀tọ̀ owó yẹn bóyá wọ́n á gbowó yẹn tán mi ò lè sọ ara àwọn iṣẹ́ méjì tí mo ṣe ní Ìṣàgámù tó ní ìkìmí nǹkan méjì tó wà lọ́wọ́ mi ẹ̀bùn ni mo rí gbà ni mo rí kan gbà lọ́wọ́ èrè mo dẹ̀ rí kan gbà lọ́wọ́ àlùjọ̀nú kan ni àlùjọ̀nú ọ̀rọ̀ nígbà tí mo wà ní Ṣàgámù tí mo ń ṣe vigilante 2010 fíìmù ló gbé mi dé Ṣàgámù tí mo dẹ̀ tẹ̀dó síbẹ̀ ìgbà tí mo tẹ̀dó síbẹ̀ mo bẹ̀rẹ̀ ìgbésí ayé mi unfortunately mo bá àwọn ọlọ́dẹ pàdé àwọn ọlọ́dẹ àjọ lọ sóko ọdẹ aṣọdẹ nígbà tá aṣọdẹ apẹran ajẹun àmú bí ṣàṣẹ ń live life mi pẹ̀lú wọn lọ́nbẹ̀ nìyẹn ọ̀rẹ́ mi kan wà olóyè là ń pè èmi ń kọ́ wọn ní tíátà àwọn ń kọ́ mi ní bá ṣe ń ṣọdẹ àlérì ó sójà which is èmi then Thompson babaláwo nìyẹn bá ṣe kóra wájọ nìyẹn tájọ ń ṣọdẹ tájọ ń ṣe fíìmù lọ́dún náà lọ́hùn ní Ìṣàgámù express road à ń pè bẹ́ẹ̀ ní ẹwú olúwo àwọn olè wá rọ̀bù wọn ní chọ́ọ̀chì kan ní inú ẹwú olúwo yẹn wọ́n wá yan àwa mẹ́rin yẹn pé àwa ni ká lọ ṣọ́ wọn níbẹ̀ lọ́dún náà lọ́hùn 2010 March 18th mi ò lè gbàgbé déètì yẹn ọjọ́ má ní gbàgbé ni fún mi a wà ní inú ibẹ̀ yẹn ní òru láago 2 òru ètò ọba gbọ̀n mi bá ṣeré kúrò pé kí n ṣeré lọ mo rí àgbàdo kan ní orí fẹ́ǹsì àgbàdo yẹn máa ṣe ìtọ́ báyìí mo ṣe bẹ̀rẹ̀ tí mo dọ̀jẹ̀ kí n wọ́n ìbọn fún ni mo gbọ́ tí nǹkan yẹn ń kún bọ̀ lẹ́yìn mi ni máa yí ẹ̀yìn padà ó jẹ́ ọ̀rọ̀ ọ̀nù igi ó ga ojú kan ló ní láàrin orí báyìí ọ̀rọ̀ eré kọ́ ni tí mo sọ ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo ń sọ yìí òtútù mú mi orí mi wú
ó wá síbi ẹ̀gbẹ́ mi mo wọ ọkàn mo wọ àwọn kejì mi wọ́n ti sùn lọ ọdún náà lọ́hùn ó ju nǹkan náà lẹ̀ ó dẹ̀ kùn ó lọ ìgbà tí máa débẹ̀ ó jẹ́ ìwo ẹtu pẹ̀lú aṣọ pupa àṣẹ ni wọ́n fún mi ní o àlùjọ̀nú ló fún mi látọdún náà mi ò rí igbó tí mi ò lè wọ̀ mi ò rí ọdẹ tí mi ò ṣe mo lọ sí Ìsẹ́yìn òkè o mo lọ ṣọdẹ níbẹ̀ ó gba yìí wálé ni kí ni fẹ́ try àti fàyọ ní pé a lot of nǹkan ṣẹlẹ̀ láàrin àwa orí ìtàgé ṣùgbọ́n mi ò rí ibi tí èmi Rafiu ọmọ Adébáyọ̀ aka Osoja tí mo wọ̀ tí mi ò gbà yìí aṣọ yìí aṣọ ọ̀wọ̀ ni mò ń fi ń wọ̀ ní gbogbo ibikíbi tí bá wọ̀.